tó bá ti jẹ́ nire ló ń ṣayọ̀ kádùn ó yẹ kí gbogbo aráyé lè bẹ́ẹ̀ nire yọ̀ kán bẹ́ẹ̀ nire jó ẹni àtàtà ẹni alálùbáríkà ló ń sọjọ́ ìbí o ara ọmọ ìjájọ kó lóríire kó ayẹyẹ kádùn rẹ Bàmí Akíntayọ̀ Akínyẹmí gan ló ń ṣayẹyẹ kádùn o orin ọpẹ́ ló yẹ wá ọ jẹ́jẹ́ dúpẹ́ f'Èdùmàrè àìmọye ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ kọjá òní tó pé ẹni tó kàn náà ló mọ̀ o àwa dúpẹ́ aburú ìṣẹ̀lẹ̀ tí bàbá kọjá òní tó pé Akínyẹmí ó yẹ kẹ́ ẹ lè máa yọ̀ fáyọ̀ ilé wa dúpẹ́ fún Olódùmarè ọba àkọ́kí ọba tó pa yín mọ́ ọba tó mú kẹ́ ẹ wà láàyè ni lọ́lọ́ Ọlọ́run ọba àṣeyí ṣàmọ́dún nínú ọlá èrè gbogbo àìkú tí ṣe baálé ọrọ̀ Bàmí Akínyẹmí o ẹni tètè kú ọmọ aráyé òní paná ògbó tẹ̀yìn àròkáyé lọ́lọ́run ràn káyé bàbá mi kẹ́ẹ̀dígí àlọ́yè ẹni dológun àná ọmọ tẹ́ ẹ bí òní kánjú kú ẹ ò ní mọ sàárè ọmọ lọ́lọ́ Ọlọ́run ọba dandan ní kẹ́ ẹ tó wá dó jẹun ọmọ kẹ́ ẹ tó lọ sọ́lá kejì ikú tó yáwó òní pààyàn o Bàmí Akínyẹmí o kó ní jẹ́ kẹ́ ẹ báwọn ló gba ọdún lókè pẹ̀ Bàmí Akíntayọ̀ Akínyẹmí o yẹn wá bá adéyìn délé bàbá ẹ̀yìn tó gbé bí lọ́mọ igbó ọ̀rà ní igbó ọ̀rà láṣàkó ọmọ òfófún bára díyọ̀ ilẹ̀ ọmọ òrókórókó mágbàdo bà wálé ìlú ajé fún àjàgẹ́ ní nílé bàbá ẹ̀yìn tó gbé bí lọ́mọ ilẹ̀ ọmọ sọgbódílé ọmọ sọgbẹ́dìgboro ẹ̀yin lọ́ máa ṣàkìtàn lọ́jà ni wọ́n kì í lé bàbá ẹ̀yìn kórí jẹ́ kẹ́ ẹ̀ bá wọn pẹ́ẹ́pẹ́ kọrin kése ọmọ onípàkó ìbànújẹ́ òní kàn yín bàbá ẹ̀ sàmì àṣẹ aráyé òní paná ògo tẹ̀yìn ẹ̀ nídológo àná o kórí jẹ́ kẹ́ ẹ̀ bá wọn pẹ́ láyé lọ kọrin kése bàbá ẹ̀ òní tètè kú lọ́la wáyé lókè ẹ ṣàmì ká ẹgbẹ́ tó àmì mi o ẹ ò ní mọ sàárè ọmọ lọ́lọ́ Ọlọ́run bá Bàmí ẹ ní fìgbà kankan mọ̀ bànújẹ́ kórí jẹ́ kẹ́ ẹ pẹ́ lọ kọrin kése lọ́la wáyé lókè.